ànábì sáyé wàhálà sì ń ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ nínú gbogbo àwọn ẹ̀wọ̀n yìí nígbà tí wọ́n bí sáyé àwọn ní inú ìlú ìyẹ̀fẹ́ abala bíi tiwa ní gbogbo ló ti jọ ẹ́. Síbúlẹ̀ ni ìlú àwọn kúrú tọ̀rọ̀ àṣà wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى أعرف خير الهدى
ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وَوَلَمْنَ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا. ọba ní fún Ọlọ́run ọba tí gbogbo àṣẹ ayé àti ọ̀run ń bẹ lọ́wọ́ ẹ̀. ọba ní fún Ọlọ́run ọba tí ṣe ń gbé gbogbo àṣẹ ayé àti ọ̀run lọ́wọ́ ẹ̀ níbẹ̀. ọba tí ń pàṣẹ fún gbogbo aláṣẹ ayé. ọba tó ṣe ń gbé gbogbo aláṣẹ ayé òun ní pàṣẹ fún wọn. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Ọlọ́run gbọ́pẹ́ wa. àmì ọlọ́sẹ̀ gbogbo wa. Ọlọ́run kó bẹ̀yìn wa. ọlọ́run ọ̀gá ẹ̀yin wa. Gbogbo tá a ní láti dúpẹ́ fọ́lọ́run. gbogbo tí a ní ọ̀la dúpẹ́ fún Ọlọ́run ọba. Lórí tó o bá ti dúpẹ́ bẹ́ẹ̀ ni olú ọpẹ́ tiẹ̀ bá ọ̀run. yóò tí ọba ti dúpẹ́ fún Ọlọ́run pẹ́ tí ẹ gbà nù. Tí oore àjẹkálẹ̀ má bàa di orí ẹ̀ dé. tí o yẹ àjẹkálẹ̀ kó má bàa jọ yẹ dẹ́ òye láti dúpẹ́. Ìtọ́nà ń fẹ́ lọ́dọ̀ ẹ̀rọ tó dá òun náà ọpẹ́. ọpẹ́ Ọlọ́run fẹ́ látọ̀dọ̀ àwọn ẹrú tó jẹ́. علمت بأن الله ليس له مثيل. علمت الله ليس له مثيل. علمت الله ليس له مثيل. وأن محمدا نعم رسول. وأن محمدا نعم رسول. علمت الله أكبر كل شيء محاولة وأكثره جنودا. محاولة وأكثره جنودا. ليس له مثيل. علمت الله Bí nǹkan bá dà wọ́ ẹrú kò sẹ́ni ló lè bá kó tó yàtọ̀ sí ẹni àná. ليس له مثيل. Gbogbo tọ́bi ènìyàn wá láyé ẹnìkan ò lè fún yẹn lẹ́yìn ọgbọ́n ọba tó dá. علمت الله ليس له مثيل. Ẹni tí ò ṣe fi wé èé ṣe tó ní dúpẹ́. ليس له مثيل. Kò láfijọ́ nínú àṣẹ. ليس له مثيل. Ọlọ́run láfijọ́ nínú ìwà. ليس له مثيل. Kò láfijọ́ nínú èèmọ̀. علمت الله ليس له مثيل. وأن محمدا نعم رسول. وأن محمدا نعم رسول. Ẹgbẹ́ tó wá ní àkàlẹ̀ tí aká yẹn bá dé sílẹ̀ tí mẹ́mọ́ ìtàlẹ̀ òfin fẹ́ràn. tí ó ti ká máa bọ̀ bá tiẹ̀. Ẹni tá à lè bájà tá à lè bàbá mú lágbára wọn ò ká. bàbá agbára ọ̀gá. Ìtìkú ẹni bẹ́ẹ̀ bá ń fẹ́ ló jẹ́ kí èèyàn ó ṣe fún un. علمت الله ليس له مثيل. Ọpẹ́ lọ́wọ́ bèèrè lọ́wọ́ ẹbí tó dá. ليس له مثيل. Torí ẹni tá a lè dúpẹ́ fún tí ò ní ní iṣu ní ọlọ́run nìkan ní jẹ́. وأن محمدا
Jìbìrìlù tó kà nẹ́bì ní kéwú. Sallallahu alaihi wasallam. Jìbìrìlù tó kà nẹ́bì. Pẹ̀lú ìwádìí tó kà nẹ́bì lọ́sà nẹ́bì kọ̀ọ̀kan ni. Bàbá. Bí Jìbìrìlù ṣe wá tóbi tó nìyí, ó dọ̀bálẹ̀ fún ẹgbẹ́ wọn. Wọ́n rọ̀ mí ní màlẹ́kà. Lẹ́yìn ká láwọn tó ní àwọ̀dọ̀ sí olúrí àtẹ́lẹ́. Àwọn ìran wọn wo lọ́lọ́run ṣe fẹ́ fún. Ọlọ́run ò ní sí àwọn oníṣẹ́ kan tó ń ṣe. Ọlọ́run ò ní sí àwọn oníṣẹ́ kan tó ń ṣe.
ẹni bẹ́ẹ̀ táwọn ṣe gbólé tiẹ̀ lórí gbólé ẹ̀ mọ́ táwọn ṣe máa yẹ. Àwọn tí wọ́n tẹ̀ wá sí lójú ọ̀nà gan, wọ́n sọjọ́ bí wọn, ọmọ iye owó tẹ́lẹ̀ mi ní sọjọ́ bí rẹ̀. Senate President Senator Bukola Saraki, ó ṣe ìyàwó fún ọmọ rẹ̀, ó wá náà ṣe lẹ́kọ̀ọ́, ó ṣe nílọrin, ó tún lọ sí Àbújá.
èèyàn ẹlẹ́ra ara níbi tí yóò. Yóò ìlẹ́yà. Wọ́n ránṣẹ́ wá fún mi lórí ọ̀rọ̀ sí. Àdàbà ìlà òkò ìlà òwò àìlọ́. Jésù ní ká má sọ fún mi, wọ́n ní ọlọ́wọ́ ẹ̀ ọ̀kan ní kò gbẹ́gbẹ́ ní ìbéèrè mẹ́ta. Wasaye tó bá ti gbèsè ẹni láyé ayé lè ga. Báwo bá ti di ṣe mìfúláwù ṣáàbì lè hàlì dúnìyà. Tọ́lọ́ bá ṣe é ní kọ́kọ́rọ́ fúnra àbí ṣílẹ̀kùn. Kọ́kọ́rọ́ tàbí ṣílẹ̀kùn àbú. Mìfúláwù ṣáàbì wọ́n ní ìdá àbùlẹ̀ nígbà. Tó wá ti ẹlẹ́ni tí ń ṣílẹ̀kùn àbúrú tí ń tilẹ̀kùn rí àti ẹ̀rọ dáwọ̀. Bọ́lá bá ṣe é ní fúláwù lọ́kẹ́yìn wọ́n ní ìlàkùn ṣọ́ọ̀rì. Àwọn tí wọ́n ti ilẹ̀kùn aburú tí wọ́n sílẹ̀kùn oore, wọ́n sílẹ̀kùn àlàáfíà, wọ́n sílẹ̀kùn ìlọsíwájú, wọ́n sílẹ̀kùn pé wọ́n náà jẹ́ ìtàn ayé. Àti àtàná bí ìgbà ìwà sí. Ọlọ́run yóò ṣe kí ìgbà dàbí òye àdá. Òun lè kó o túmọ̀ lọ́hùn mí ìyàtọ̀ sọ́dọ̀ tó ní ìlú. Ọlọ́run wájú púpọ̀ lọ́wọ́ rẹ̀ kí wàá lọ wájú. Ìbàdàn tí wọ́n bí. Wọ́n bá bí ìdí tó wà lọ́nà ṣe sọ ayé ẹ̀yà rẹ̀ wọ́n ti di ibi tí a má bàa máa rẹ̀ ẹ̀ lẹ́bi sá. Lórí ẹni bá wẹjú lójú ẹni bá wẹjú lójú bá. Nílẹ̀ tọ́kọ̀tà nísìnyí tí ẹni wo àdúgbò ìdí tó wá mú fìdá ẹni rẹ̀ tó bá sí. Títí tó sì ló wá làwọn ẹ̀yẹ yóò di ìgbò ló bá ti kú kalẹ̀ ló bá kú. Gbogbo aláwọ̀ kìíní sí kó wá di láàárọ̀ bá. Bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ mú mọ̀ gbọ́dọ̀ àbí tí ó ń fi lànà dání. Torí tó lè mú tó làwọn yẹn ní tẹ́lẹ̀. Ó là á máa yà àdúgbò yà dáhìn lásán. Àgàgà tẹ́lẹ̀ kan wá kọ́ mu ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ láàrin wa tẹ́lẹ̀ kan. Ìdá wà gbọ́ ni pé wá mẹ́rù. Onífìlà kan kọ́ bá ń dá fìlà ẹ̀mọ́ ẹ̀ ní tẹ̀lẹ̀ bá ọ̀rùn rẹ̀. Alábi tó sí mẹ́. Ìlú bàbá ta ni tí wọ́n wá ní tí sì wọ ẹ̀yìn lẹ́ẹ̀kan náà. Ṣé ní ìyẹ̀bẹ̀ èyí tí wọ́n wá nínú? Bàbá tí a ń sọ̀rọ̀ pé ẹlẹ́ra ara bíi tiwa là ń lẹ́nu síbi tí a wà ní. Muhammadu Basharu. Nígbà tí wọ́n ti bí ànábì sáyé tí wọ́n gbọ́ Èṣù ṣe ọ̀pá ní ànábì ara ní ojú ọ̀la yìí ló ti ti tiri yíya. Ó mọ iye ìyá aláyé ẹ̀sìn tó bàlẹ́ àwọn bàbá ńlá rẹ̀. Bàbá ọjọ́ sùn yìí. Wọ́n dàbí omi ìjẹun lọ ẹ̀sìn tún bàlẹ́ ní ibẹ̀. Wàlẹ́ ìdàgbàlẹ́ bàjẹ́rì sínú làbí kí ọ̀rọ̀ tí ọmọ òṣèlè ní bá yà wọn ni ó pọ̀ bí sàlẹ̀ ọ̀rọ̀ yìí. Ṣé tí wọ́n bí ànábì sáyé? Wàhálà sì ń sẹ̀ wẹ̀. Nínú gbogbo àwọn ẹ̀rọ yìí, nígbà tí wọ́n bí sáyé àwọn ní inú ìlú ìyẹ̀fẹ́ abala bíi tiwa ní gbogbo ti jọ ẹ́. Síbúlẹ̀ àti ibi ọ̀rọ̀ kún tọ̀rọ̀ sáwọn. Nígbà tí wọ́n bí ẹlòmíì ìgbẹ́ náà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pàgọ́ olùlé wọn, wọ́n ti dáwọ́ ìbò náà dá. Nígbà tí wọ́n dúró bèèrè mọ́ṣẹ̀lẹ̀, nígbà tí wọ́n bí èèmọ́ṣẹ̀lẹ̀ láwọn ìmọ̀re. Ó lè sàfẹ́lẹ́ mọ́ṣẹ̀lẹ̀. Ẹnìkan wá ní káfíńtà kúkú lọ́wọ́ Kùránì níbi tó náà ti kúrú fẹ̀fẹ́ gbọ́dọ̀ máa kí ọ̀tọ̀ nínú
Láti àwọn tó sọ ìmọ̀ tó ṣẹlẹ̀ lára ilé bí àdébọ̀ Muhammad. Allah Rasulullah. Ọ̀rọ̀ anábì ọ̀rọ̀ tí ìyẹn sọ fún mi. Bí wọ́n bẹ kí ìtọ́jú anábì yóò gbà ní lọ́dún méje. Yes. Bá bẹ kí ìtọ́jú àdébọ̀ Muhammad. Yóò gbà ní lọ́dún méje. Ṣé pé ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì máa gbọ́ tó máa yọ lẹ́nu? Ìwọ anábì yóò kù dé ìṣọ̀fọ̀ bí anábì ti rí ìwé fún ọ. Kò sẹ́ni ó rẹwà tó anábì láyé. Ìgbà anábì yẹn làwọn ní kí ẹ bá ṣe sọ́wọ́ láwọn ọ̀rẹ́ ìwọ̀sán. Ọlọ́run àti àdébọ̀ Muhammad. Ọba àwọn òbí ẹ̀ tó ń fọ́ àwọn ọlọ́mọ àbẹ́ wọn. Àwọn tó ń ṣe ìṣàyè bá a ṣe dára. Ọ̀làlá ìlà ìlú. Ibi abáwọ̀dé òun náà ní ìrántí Ọlọ́run. Ìrántí ẹlẹ́ẹ̀mẹ́rin. Tí Ọlọ́run tún bá wa sọ̀rọ̀ náà kúrò náà. Bàbá ó sọ̀rọ̀ fún Abel. Àti nílò ní lọ́sẹ̀ tó kọjá. Bàbá Kí là ń pè ní ìrántí Ọlọ́run? kí là ń pè mẹ́rin? Nínú ìrántí Ọlọ́run ní kí ẹ̀rọ dákọ̀ lóhùn. Tí mo máa rántí Nínú ọlọ́run. ìrántí Ọlọ́run náà ní pé kéèyàn rántí Ọlọ́run látara gbogbo tó máa ṣe láyé. Ọlọ́run ò bá ti yíwó rẹ, kò sí tó kù nínú ayé tó fẹ́ yíwó rẹ mọ́. Bó o bá ti rántí Ọlọ́run, kò sí nǹkan àmì ìtọ́jú rántí mọ́ ní tí ó bá ọdún jẹ́ lókù. Àyèmọ́lẹ́ lọ́mọdé àbí ti bá yín nílẹ̀. Ọlọ́run ti yẹn gbúyùn náà gbá yìí. Innama amwalukum wa awladukum fitna. Nígbà tó wọn tún sọ bẹ́ẹ̀ nígbà nígbà tí ń gé báwọn èèyàn Ọlọ́run. Nínú àwọn dúkìá yín àtàwọn ọmọ tẹ́ bí a ṣe wọ́n lábẹ́ òfin. Ọba máa bí bèrè. Bàbá ìyá máa lọ́la. Ọjà yìí. Bàbá Wọ́n dà pọ̀ ọ́ kó sí ti lẹ́yìn. bàbá mo ti wá dé. Bàbá wa wọ́n sí ìfàsíwá lẹ́gẹ́tì. Ẹ̀ṣọ́lá. Ìyá máa bí. Bàbá Ọba sì máa bí. bàbá mi bèrè. Yóò kọ́ sàtí àná. Àbá máa bú sí. Bàbá àṣìwọ̀n bàbá rẹ̀. Àti nínú sì máa bá bá. Ọ̀rọ̀ tí a gbọ́ ta yẹn nù.
sórí wá sí. Bàbá gbogbo ẹni òtí kọ́ gbogbo ẹni òtí táyé kọ́. Yúnà ìmọ̀nà àgbà nìyẹn o. Bàmá rẹ̀ ń sọ̀tún. Àgbà ń ti yára sí ìkìlọ̀. Inú tẹ̀kí náà fún àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run. Àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run. Ó ní àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run ní tí Kùránì láti lè jẹ́ àlàyé fún yín tó jẹ́ ìmọ̀nà fún yín tó jẹ́ ìkìlọ̀ fún yín tọ́lọ̀ fẹ́ mi tọ́lọ̀ wò fẹ́ mi. Bí a bá ti wá dé Kùránì náà dání àti gbé dání yìí. Ẹ má ṣe mẹ́lẹ̀ o. Àtẹ̀tẹ̀ ìrọ́jú bá ọ. Àlọ́ gbọ́dọ̀ sí ọjà kan wá dá ọdún sínú ilé láti pé òun lè lọ gbọ́dọ̀ àti tiẹ̀ bá ọ̀run. Torí pé ọ̀kẹ́ tó ní ẹni máa ń pẹ̀ta. Bàbá yìí máa ń pẹ̀dà ní pẹ̀dà. Káàmà tọ́sùnà òun àhàdí bí irin ṣe pẹ̀ta. Wọ́n ní kí ni àbí ṣe kí ni jẹ̀rá òwú. Kí ni àbí fọ ìpẹ̀ta ọkàn kú òun ní màá sí. Kí ni àbí ṣe wá sí àlùkò àrùn àhàdí. Tí ó bá ní ọkàn jẹ tí ó wà ní lápá lórí rẹ̀. Àwọn tí wọ́n rí tọ́lọ́mù ṣe wọ́n á sọ pé owó lórí wọ́n ní lọ́wọ́ sáré. Ìṣẹ̀lẹ̀ ń gbọ́ àti. Ó sì lọ sáré. Oníwàmù. Ní àṣàlátù. Kí ni wọ́n lọ? Nítorí lọ sí wàásù. Kí ló máa ń lé tó yóò ló ṣẹlẹ̀ sí. Èmi ò lè bá mi sọ̀rọ̀ kí n má dá ẹ wò. Wọ́n ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Ó yà lọ mú wá nínú àwọn àtẹ̀lẹ́ Ọlọ́run tó lọ mú lọ́rẹ̀ tí ò náà wò. Alábìínú wa Ọlọ́run ní ọkọ̀ tó káwọn ọjọ́ ẹlẹ́sìbẹ̀ fún wa lọ. Èyí ń pè èrò fún gúrọ̀nù àtọ̀rọ̀ fún 950 years. Ìyẹn méjìlá pẹ́lẹ́ ló dá lọ. Lọ́dọ̀ kò gbé sínú làákàyè rẹ̀ ó fún ara rẹ̀ kàkẹ́sì. 950 years. Èèyàn méjìlá pẹ́lẹ́ wá dá lóhùn. 12 people. 950 years. Àwọn tó tún tẹ̀lé àwọn méjìlá àwọn ẹ̀mẹ́ kò ní. Kí ni bá wọn jẹ́ pọ̀ ọ̀tọ̀ ọ̀rẹ́ bọ́ wá sí? Ṣé wọ́n á ní ẹ̀dẹ̀ máa ná mọ̀? Àwọn tí ń bá àgbẹ̀ àti bó ṣe ní gbogbo ṣe wọ́n láǹfààní. All I call it 1,000 in 1,000. 1,000. People to today, about Muhammad. All I pay 1,000 in 998 was Japan. Àwọn ọba ọ̀sẹ̀ tí ẹ ṣe kọ́kọ́ bá dànù yìí kó ṣe wàhálà dà èyàn bí ìgbéré tó wá jókòó ti mímọ́ àwọn méjèèjì yìí wọ́n sì la ẹ̀yẹ 998. Even Kalorari about to finish. Ọ̀rẹ́ parí ọ̀pọ̀ jẹ́ ajá ilé kúrú kan lápẹ̀já. Ajá náà ní kúrú náà
Alábìnú àwọn ojú ẹ̀ ló wá ní bá ìrajà lẹ́kùn mi jẹ́ nípa tí yín wọ́n rẹ̀ ẹ̀rọ nílé òjì rẹ̀ wá ó sì kú rẹ̀ wá. Wọ́n yà tẹ̀lé o. Ọlọ́run bá yàrá yá ajá bá bojú ẹ̀ nígbà yìí tó bá ní ilẹ̀ àǹtẹ́fẹ́ ọlọ́run sí ìwọ́n ló dá mi ní àbọ̀lọ́run. Ọlọ́run tí mo wí pé mo bá. Wọ́n yà tẹ̀lé. Alábìnú àbá bẹ̀rẹ̀ kú. Wọ́n yà tẹ̀lé. Abdul Gafari ló kọ rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún. Bọ́ọ̀lù wọn pè é gbàdúrà lọ́dọ̀. Ẹ̀dá tọ̀nà ńlá, òun kú wọ́n sì fèsì. Sọ́wọ́n ní bí sọ̀ báyìí. Tiẹ̀ bá ayé mi máa sunkún. Ọlọ́run bá bá sọ̀rọ̀. Nígbà tọ̀nà fẹ́ bá sọ̀rọ̀ lọ́ba ní yá mú. Bàbá ẹlẹ́kùn. Ọlọ́run bá sọ nínú wò. Táwọn nínú wò lẹni ti sùn. Àbọ̀ ẹlẹ́kùn. Ọlọ́sẹ̀ wà ní mo ti forí yìí ọ́. Mo ti forí yìí ọ́. Àmọ́ nígbà míì má ṣe wẹ̀ ẹ̀wù àdáwò kan fún mi. Wọ́n yà tẹ̀lé o. Wọ́n yà tẹ̀lé o. Àti alásán ló kú tọ́lọ̀ ń kọ́ níṣẹ́. Wọ́n á tún wọlé àárín ọ̀lẹ́ ìgbòho mi. Wọ́n yà tàṣà ló tọ́lọ̀ bá tóbi tì í ṣe dé. Wọ́n yà tẹ̀lé o. Ọlọ́run ti ní pọ́sibù ló ní nẹ́gẹ́tìfù. Wọ́n yà tẹ̀lé o. Tó ń pe ọjọ́ méjì níbẹ̀ láyé. Bàbá ọjọ́ méjì. Yóò mú lákàrà yóò mú nàlẹ́ ìka. Àdáàrù àyẹ̀wò yòówánì záàsọ́fù wúlú wádà kẹ́dẹ̀. Ọjọ́ tó dá ọjọ́ tó sì tí ò dá. Wọ́n yà tẹ̀lé o. Ẹ̀fọ́ ọ̀tọ̀ ńlá ní ètò nípa ọjọ́ tí ò dá. Wọ́n fi ọjà kálẹ̀ níta. The honest party wọ́n yà owó mọ́tò wọ́n di ọjà ní. Ó ti yà owó mọ́tò padà. Wọ́n yà tẹ̀lé o. Ṣe tó ṣe mọ fọlọ ọdẹ lọ wá sí mọ. Wọ́n á tà sẹ́nu ọ̀dọ̀ níbẹ̀ o, má sàpadà. Torí ọmọ kúkú kò tí ì ṣe lé o. No condition is permanent. Wọ́n á tún wọlé àárẹ̀ ọ̀dẹ̀ ìgbòho mi. Wọ́n á tún wọlé àárẹ̀ ọ̀dẹ̀ ẹ padà débi náà lọ. Wọ́n á tún wọlé àárẹ̀ ọ̀dẹ̀ ọjà àárẹ̀ ọ̀padà máa tà wá. Bàtọ́nà máa ń gbé ìdá owó ní 10 years ló fi yòrò sí kótó lówó wa. Wọ́n tún lè àlẹ́ òyà. Àwọn kò jẹ́ káyọ̀ bàtọ́nà ń dà. Wọ́n tún lè àlẹ́ òyà ìgbòho mi. Àwọn tí ó kọ́lé fún yẹn tó jẹnẹrétọ̀. Ọmọ ẹlẹ́kọ̀ọ́ ní jẹnẹrétọ̀. Wọ́n kọ́lé tán kò sí nínú ọjà ìlàjẹ́ kódà ọ̀pá ìsìnkú kò tún rí ìlú náà. Yóò tẹ̀ àwọn sígírẹ́tì tó ní asẹ́gbọ́n David Ọdún. Àti máa tó kú bọ̀. Bàbá kò ní. Wọ́n ti máa ra bẹ́ẹ̀ni ìwùsùn. Ilé tó ti 10,000. Àti kò kú bọ̀ àti bẹ́ẹ̀ni ìwùsùn nígbà. Wọ́n lè tẹ̀lé o. Wọ́n lè tẹ̀lé sàlù. Wọ́n tún lè àlẹ́ òyà ìgbòho mi. Ọlọ́run tó bá ti gbà nígbà tó ti yẹjú tọ́rọ̀ ti ọ̀rọ̀ ní yẹjú lọ́dọ̀ rẹ̀ onígbàgbọ́ nínú mi. أيها الذين آمنوا Nítorí wá. ذكروا الله ذكرا كثيرا. Láyé tí mi ní gbogbo wa, Suratul Ahzab 133 àyà 41. Àsáàlì. Máa rántí mi ní gbogbo wa. ذكرا Jẹ́ كثيرا. kọ́ ọ̀rọ̀ mi púpọ̀ lẹ́nu rẹ̀. ذكرا كثيرا. Bọ́ọ̀bà sọ̀rọ̀ jẹ́ kí tọ́lú wà bẹ́ẹ̀. ذكرا كثيرا. Ẹnìkan bá mi sọ̀rọ̀, ó wá ní kọ́ọ̀sì tó ń lọ ṣe ní sùkúlù. Bàbá kọ́ọ̀sì.
ó wá ṣàlàyé kọ́ọ̀sì. Mo wá ní kọ́ọ̀sì yẹn kí ni sọ́dọ̀ bá ṣe wá ṣàlàyé. Àpọ́nlé kò sí tọ́lọ́ mi lé àpọ́nlé rárá o kì má gbé yẹn wọ gbogbo ìmọ̀ tí yẹn bá mọ̀ láyé tí tọ́wọ́ wọn bá ti sí ń bẹ̀ ìmọ̀ ọ̀hún ni ìmọ̀ ṣàtánì. Ìmọ̀ ṣàtánì ni. Torí kò sí ọ̀nà tó fẹ́ gbà láyé tí ò ní kọjá lọ́dọ̀ lọ. Ìyẹn wà ní yàrá ọwọ́ abẹ́ jáde ó lòun ní ojú ẹnu ọ̀nà. Ọmọ tí mo ní wíńdò. Mo yọ àgbà. Ó ní bẹ́ẹ̀ náà nà. Ó ní ojú wíńdò ọ̀nà méjì tó wà nù. Wọ́n máa ń ṣe bọ́dún láìní ìṣojú wíńdò. Tiẹ̀ náà ẹlẹ́ ló padà gbà. Àwọn bá gba sílì bẹ́ẹ̀ bá sì lọ fẹ́ gba sílì ìtàbí wọnú àbí káàdì ìṣòkòtò mú káàbọ̀ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n máa ń jẹ́ òní. Wọ́n ní àfa bàbá wa àgbàlagbà ní ti jẹ́ ẹ̀ta. Àbíká ní ti jẹ́ ẹ̀rí bàbá wa Yúsùfù àtàkùn yìí. Wọ́n lẹ́nu wọn dákẹ́ ní. Ẹ bá tó sọ̀rọ̀ bá tó. Wọ́n máa kú wọ́rọ́. Wọ́n bá dájú wọ́n bá dájú wọ́n máa kú wọ́rọ́. Wọ́n bá dì wọ́n máa kú wọ́rọ́. Bẹ́ẹ̀ bá pẹ̀lú wọn tẹ́ ẹ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n máa kú wọ́rọ́. Bẹ́ẹ̀ bá ṣe bá wọn sọ̀rọ̀ wọ́n máa kú wọ́rọ́. Wọ́n ní tẹ́tà wọn ti pọ́n nínú àwọn báwọn ṣe mọ̀ wọ́n nìyẹn bá mi kú rẹ̀. Wọ́n tún túnṣe títí kò ṣe é túnṣe ó padà sọ́dọ̀ wọn. Ọlọ́run ní ẹni tó ṣe pé à ń fi gbá sọ́dọ̀ rẹ̀ kí gbá náà bí fún. Ìsọ̀lẹ̀ ìyàlẹ́ ikú. Ìsọ̀lẹ̀ ìyàlẹ́ ikú. Ibẹ̀ mo ti sọ ibi iṣẹ́ àwọn là ń sin lọ́dọ̀ àwọn ọ̀gbìn sí wa. Ìsọ̀lẹ̀ ìyàlẹ́ ikú wà wàlá ìkàtú. Lórí bàbá tí wọ́n ti òun tá a dárúkọ òun ní gbogbo ìgbà. Òun tún bá kí wa. Kí ni kí wàá sí? Máma ṣe bá ti ṣe dáadáa lọ́dọ̀ ọ̀gá rẹ̀ sí ní ojúṣe rẹ̀ ló ṣe. Kí ló wá lé nù yín o? Wà wàlá ìkàtú. Ọlọ́run nìkan tẹ́lẹ̀ òun wá kí wa. Òun tún ní ká màlẹ́kà òun kí wa. Ìsọ̀lẹ̀ àlẹ́ ikú wà bàlá ìkàtú. Ìgbà nílẹ̀ bí máa ń dá lọ òun nìkan bá nínú ọ̀hún. Ìsọ̀lẹ̀ àlẹ́ ikú wà bàlá ìkàtú. Ẹni tó sọ̀rọ̀ ṣé òun kan lórí kàkan. Wọ́n á ṣe mọ̀ pé kí ló dé. Wọ́n á padà yí pé màtí wọ́n wọ́n ti lọ́wọ́ fún ìlú rẹ̀. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn ní sìn tẹ́lá fi ojú kan ọba yóò sọ tẹ̀sọ̀ fún. Yóò sọ fún ẹgbẹ́ àtẹ́mi ni wọ́n mú. Èmi ni wọ́n gbà tó wà nílé ẹ̀ sọ báyìí báyìí. Ṣé kẹ́lẹ́ kan wọ̀ sọ?
tọ́ka sí orí ilé ọlọ́run. Yẹ́sùn láti ìlànà. Ẹ̀kọ́ ní kọ́ni pàtó rẹ̀. Alẹ́ sọ yẹn fún àlọ́ pàdé. Owó níní nìkan kọ́ nípa gbé orí. Yẹ́n lè lówó lónìí fún àlọ́. Èyí á lè kọ́ nílé yìí kó sì bẹ̀rẹ̀ àkókò ìta. Àti lẹ́yìn ó kọ́ ní tó padà ta ilé yẹn fún tẹ́nàntì rẹ̀. Tó ń fún ara rẹ̀ tó kókò lókè tí fún rẹ̀ntì ilé sálẹ̀ lọ́wọ́ ẹni ó ta. Yẹ́sùn láti ìlànà. Ọlọ́run ti yẹ kó yí wa bí ẹni tí sì ń bẹ láyé ìrètí bẹ̀rù. Bàbá ẹni ò tí kú. Ẹni ò bá ti kú. Ìrètí sí wa. Ìrètí bẹ̀rù. Bó ṣe ṣe pọ̀ náà. Ṣé inú wa túmọ̀ sí pé ayé ìrètí parí? All down of a man is not end of his life. Bàbá ìlú kan. Bàbá. Wọ́n gbá olójú lónìí. Yóò túmọ̀ sí pé ayé ìrètí bàjẹ́. Bàbá. Ẹnìkan ṣèṣì gbá olójú ó ṣe bàbá rẹ̀. Ó lè bí lọ́la bọ́lá fún wa náà ní gbogbo tó rí. Ó mú kẹ́mi rẹ̀ bẹ̀rẹ̀. Ọkọ̀ àṣẹ ni wọ́n gbé sínú ní àwọn kan. Wọ́n wá mọ̀ ọ̀dọ́ ọlọ́run sì bẹ̀rẹ̀ ló sì bẹ̀rẹ̀ wò ní. Ìgbà náà ń gbé lọ nìyàn bàbá ńlá àwọn tó ń gbé fún tẹ́lẹ̀ ni wọ́n sì wọ́n lápò sí. Àwọn ọmọ wa dá padà sí ìpínlẹ̀ ìyẹn ilé ẹni ó ní èrè. Wọ́n sì débẹ̀ tán, òun sì dé àwọn sì bèrè ikú tó pa àwọn bàbá àwọn lọ́wọ́ wọn. Kí lè ṣe fún àwọn bàbá ńlá wa kí ni wọ́n gbà lọ́wọ́ ní kí lè ṣe fún? Bọ́lá òun ṣe ń ṣe ìyẹn. Bẹ́ẹ̀ bá ti dúró tọ́ ọlọ́run fi ń sàmọ́nì. Ọjọ́ ìlànà ìlú mi ní ìlànà ìlà tó ń dára nù ọlọ́run. Aláàánú olóore ọlọ́run kì í ṣe olóore ọ̀fẹ́ ọ̀fẹ́ aláìgbé ẹ̀sán ni. Ọ̀pọ̀ bá ní lọ́dọ̀ gbogbo ẹni ẹni lọ́dọ̀ rẹ̀ ọ̀fẹ́ gbọ́dọ̀ bá ti kú. Bí ọ̀rá jẹ́ ṣe ọwọ́ rẹ̀ àti jẹ́ ṣe ọwọ́ àwọn tó kù. Bí ọ̀rá jẹ́ ṣe àwọn tí wọ́n bí, á jẹ́ ṣe àwọn tó bí àwọn tí wọ́n bí àwọn tí wọ́n bí. Ìjà àdúgbò torí pé ọlọ́run kì í ṣàbùsí nínú ọlọ́run aláàrẹ̀ dírun àjùlọ mọ́fìlì. Bí ẹ̀ bá ti lè ṣe dáadáa tó bá mọ́ dáadáa sí tẹ́lá mọ́. Wọ́n sì kẹ́kà rẹ̀ tí náà tẹ́ àmọ́. Bó bá aláṣọ bá tó kó wò ní dáadáa tó fẹ́ ṣe láyé rẹ̀ ọ̀fẹ́ ṣàbùkù ní amáyù náà. Kò sí èyí tí ò lélẹ̀. Ọba tó jẹ tó fi ṣe ìkọlẹ̀ èyí tó jẹ tó kò ṣẹ̀yìn ta ṣẹ̀yìn ta. Àwọn méjèèjì náà lọ fẹ́ tọ́ sí. Àwọn méjèèjì náà lọ fẹ́ tọ́ sí. Ẹni tó bá kalẹ̀ lọ́mù. Bàbá àgbẹ̀dí àbàdà mú. Ọmọ bàtà sẹ́nu máa ń nà. Ó sáré mú. Ó lè ọgbọ́n. Ó kó sáàbò kò tiẹ̀ kó sí láyọ̀. Àti nítorí bàtà ló ṣe wá mọ́ṣáláṣí. Ó wá bí bàtà lè mọ́mù. Bàbá àkọlójú tó fi kò kó sí láyọ̀. Òtúkọ̀ àpò. Kò sí láyọ̀ dára. Wà ọ̀. Kò sábúrú bẹ́ẹ̀. Ọwọ́ ti wọ́n. Àtẹ̀yẹ́ wọ́n sunsun tó lọ bàtà fún lè mọ́mù. Ó ra bàtà. Àwọn méjèèjì ló bẹ̀sán. Bàbá. Bàtà ní àbí mọ́mù ní ìrìnàwó. Ẹni òbí gàrí ò léwu, àwọn tó bá lọ rà. Ó gbàgbé. Nàá. Tí wọ́n ń dá sí ìtọ́nà ní wọ́n dá sí. Yàwó ẹ̀ máa ń lọ sálámù. Báwo ló gbà ní ọlọ́run
kiri ó sì máa dàgbà ó sì dàgbà. Sàlámù. Nígbà tí àgbàkà bá wọnú ilé náà máa pòdúsà ọmọ rẹ̀. Wọ́n máa pàtẹ́wọ́ kò sí wàhálà. Mọ́sáàtì tí bàbá rẹ̀ kọ́. Bàbá sọ́ọ́dí sọ́ọ̀sì. Ẹ bá lọ pé àwọn ẹgbẹ́ rẹ̀ wá. Ẹ yà máa ta nílò wá ní ilé wa níbí. Tí ẹ bá. Yàwó ẹ̀kọ́ ní sàlámù. Bọ́lá bá bàrà bẹ̀ sínú ilé. Ṣé wàá máa burú sàn mọ́lẹ̀? Sàlámù. Ẹ máa jà kiri. Sàlámù. Ẹ máa kà kejì. Sàlámù. Ẹ máa kà kẹta. Sàlámù. Ẹ máa kà kẹrin. Sàlámù. Ẹ máa kà kẹrin. Sàlámù. Ẹ máa kà kẹrin nígbà tán. Sàlámù. Wọ́n bí yẹn 1900 wọ́n àti ẹ̀tì òkú ọ̀dọ́ digest yẹn ìwúwẹ̀ mélòó lẹ́ni nínú ewu tí a rí ìwúwẹ̀ ní lápò yìí Bàbá. ìwúwẹ̀ mélòó lẹ́ni nínú yìí Bàbá. wọ́n bí 1900 Bàbá. ogun 1975 tí 1975. ọjọ́ orí rẹ̀ ń jẹ́ 75 years. Bàbá. Gbogbo ìlú tó dé láyé ni wọ́n fún un lómi. Èyí ń darí wò ní bílẹ̀ bá fọmọ wa yóò pòròdúsọ ọmọ nínú ilé wa. Ọmọ fẹ́ yàwó 75. 75 ní lẹ́yìn ìyàwó. Ó di mélòó? Ó ti mẹ́ta bàbá. Ó di méjì. 19. Ogun 1975. Bàbá. Wọ́n bí ìyàwó 75. Ọmọ fẹ́ yàwó 75. Nígbà tí ó bímọ, ó tún bí ọmọ 75. Ilé ọmọ èèyàn kan. Sàlámù. Ọ̀yá yìí. Yàwó ẹ̀kọ́ ní sàlámù. Volume 1, volume 2. Ó wá ṣe ọgbà tí ó kọ tí ra mi. Ó tún kọ 75. 75 yẹn. Ẹ̀yẹ́ tún wọ́n. Yàwó ẹ̀kọ́ ní sàlámù. Nígbà ọ̀la sóhun nìkan ní bẹ́ẹ̀. Nígbà ọ̀la sóhun nìkan ní bẹ́ẹ̀ lọ́wọ́ mi. Nígbà ọ̀la sóhun nìkan lọ́wọ́ dámọ̀. Sàlámù. Nínú ayé kẹsàn-án tá a lò yìí. Sàlámù. Ẹnì kẹsàn-án bẹ́ẹ̀ dẹ́ ẹ̀kọ́ pé ìmọ̀ ni. Sàlámù. Ajabu na ajá ibi. Ẹ̀ma tó ṣe ilé mọ̀ nínú àjí ibi. Àwọn tí ṣe ilé mọ̀ tí yẹn ń wò tí ó sọ pẹ̀lú ẹja wò lẹ́ẹ̀kan sí. Àwọn òkú tán. Bára sí, ìfọ́ ní spáàtì tí tún máa ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó ṣe ilé mọ̀. Wọ́n gba àwọn ọmọ 75 ní lọ́wọ́ ṣe lọ́wọ́ rẹ̀. Àwọn tó ti kú wọ́n á ròyìn wọn fún un. Fún wọn máa lè ló dàgbà. Ṣẹ́ẹ̀sì láti dín ní lásìkò rẹ̀. Wọ́n á sì ní ẹgbẹ́ olè ó sì gbẹ́gbẹ́ bàbá mi. Wọ́n á ṣàgbàgbẹ́. Òun gbọ́dọ̀ débì. Àyàwó ẹni ọlọ́run. Àyàwó ẹni ọlọ́run. Ó yàtọ̀ sáyàwó pàtẹ́wọ́. Wọ́n sì mú tó bẹ́ẹ̀. Wọ́n gbọ́ wọn ní láyé. Wọ́n gbọ́ wọn lára. Wọ́n ní mímọ̀. Wọ́n dùn rí. Wọ́n ṣe é rí. Wọ́n ṣe é wò. Wọ́n ṣe é dúró. Wọ́n ṣe é bí tọrọ. Wọ́n ṣe é bẹ́rọ̀. Náà láti gbé ẹnu ilé àwọn kan wọ́n máa sọ̀tẹ̀lé náà ní. Wọ́n sì ní fẹ́ràn ní wọ́n sì máa sọ̀rọ̀ tí ó dá sí. Àwọn ọ̀gá owó bẹ̀rẹ̀ tí ìyá àtúndú ní fẹ̀yìn ní gẹ́rù láì ní. Kọ̀wé ní ìrìnà náà sí àgọ́ ní fọ̀bí ní.
sí àwọn náà wọ́n sọ̀rọ̀ àwọn ní mọ́tà wọ́n sọ lé wọn ní mọ́tà nìkan sí wọ́n débẹ̀ tó bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe orílẹ̀ èdè mi tí wọ́n máa wọlé nìkan sí wọ́n débẹ̀ àní ẹ̀fọ́ bọ́ọ̀lù tó ẹgbẹ́ bàbá àwọn oníṣẹ́ náà sọ̀rọ̀ àwọn ní mọ́tà. الله يعلم حيث يجعل رسالته إن الله يعلم حيث يجعل رسالته إذا لم يكن يا رب العالمين كلامه أبدا من يجعل أمور أبدا من يجعل
surprise mi. Bàbá tó yà ní ẹnu. Ojú mi pé ojú wọn fine. Ọgọ́ta yìí. Wọ́n ò pé ó yàtọ̀ sí ọ̀rọ̀ pé ẹ̀fọn òjò nìkan ní gbóni yín nù sáré mi. Àwọn eléyìí special made ni wọ́n. Bàbá. Ọlọ́run fún àwọn balẹ̀ dáwọn ni. Àwọn tí wọ́n rẹ̀ tí wọ́n ta sọ́sọ́. Àti ẹ̀kúṣẹ́ yìí, òun bá ní bí wù má àti ẹ̀kúṣẹ́ yìí. Òun ti ń wá lọ́dọ̀ wọn kájọ kúrò bẹ́ẹ̀ lóṣù náà. Àti ẹ̀kúṣẹ́ yìí. Òun bá dùn òun yẹn gan bí gbà tí ẹ bá wà láti jẹ náà. Irú sáré ló sì wáyé. Bàbá náà máa ń kú ká. Àwọn tó ń kọ́kọ́ nílé mọ̀ ní wípé nígbà tí wọ́n yanu ìtọ́pẹ̀ náà mo ní pẹ́ta ọlọ́run rẹ̀. Máa kú ká. Ojú sì tì mí, ojú sì kà mí tì. Máa kú ká. Ọlọ́run rẹ̀ ká ló sí. Máa kú ká. Ká ló gbà fún. Máa kú ká. Ká ló tẹ̀lé. Bàbá ètò ní ìsáré túbà inú ti àyà wà lọ. Ìsáré tàwọn máa ń ti àná bá àwọn. Ìsáré táwọn máa inú ti àyà wà lọ. Ìbéèrè tẹ̀lé ìbéèrè yìí. Ní ìlànà tàbí jẹ́ kan ni. Wọ́n bá yẹ pé ẹgbẹ́ tẹ̀sí ohun ìbò ní F9 ẹgbẹ́ tó lò. Bàbá yìí. Wọ́n ń tajà ilé wọ̀. Ẹni tí sọ fún mi nínú sáré náà. Oníkọ́ṣe mi. Ní fíìmù ti ṣẹlẹ̀. Bàbá. Olúbẹ̀rẹ̀ ní bá ẹgbẹ́ ẹgbẹ́ náà wò pé kí wọ́n rọ̀ kú ká. Ayé ni ò dáa. Ìsáré táwọn máa inú ti àyà wà lọ. F9 ló bá dé kì í ṣe bẹ́ẹ̀ lẹ́sìn máa dọ̀ wọ̀ òun sí ní ẹ̀sán wọ̀. Òun wá ní ojú ẹgbẹ́ ẹ̀kọ́ òun wà ní. Bàbá. Tọ́lá pé jẹ̀hánì ní fún àràmù ni. Bàbá. Eléyìí sàrà ní ẹgbẹ́ mi ní ẹgbẹ́ lọ́wọ́ tèmi. Àwọn màlẹ́kà yẹn wọ́n tó bá àwọn wò. Wọ́n ní àwọn màlẹ́kà yẹn kíkù wọ́n tó láti orí ilẹ̀ báyìí dé sánmà. Òun wá wà wọ́n yẹn báyìí nígbà tí wọ́n rí nǹkan kan. وإنسان قوى استفهاما فرضي الله تعالى. Wọ́n ti báyìí pé bíbélì tẹ́ bẹ́ẹ̀ pé mọ́tò kú tàbá lọ́wọ́ rẹ̀ yìí. Ìsìnkú ẹ ti dáhùn tẹ́lẹ̀ pé tó wà. رضي الله تعالى. Ẹ̀kọ́ ń wá ẹgbẹ́ mọ̀ bí ẹni tí wọ́n sọ náà tó dé àbẹ̀wọ̀. فرضي الله تعالى. Lákàyè tẹ́lẹ̀ mi lò láyé tó bá kúrò nínú ayé báyìí wọ́n ti dànù mọ́. Bàbá má ti gbà á. Wọ́n lù pìtìpìtì ṣe lálùfàdé. Ó dáhùn. Olùkọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mi ní abẹ́mi kan kọ́lọ̀ bí ọlọ́run tààrà ọlọ́run tẹ̀ mí sí tó gbà fún ọgbà ẹ̀kọ́ tó ṣe. Dárí kan ga tó. فرضي الله تعالى. Wọ́n sọ àbá àwọn màlẹ́kà yẹn bá fẹ́ máa lọ. فقلت Lẹ́ẹ̀kan لا. ní ẹ̀rọ fún ọ̀sẹ̀ pé má tàbí yúgà, wọ́n máa di yúgà, wọ́n máa di gbàdúgà, wọ́n máa di dáàbò. فقلت لا تذهب مالا تأتيا بالخبر عن سيدي. Ọlọ́run ti sọ̀rọ̀ tán, bá ti fẹ́ máa lọ wọlé, ẹ má lọ. Ṣé wàá sọ̀rọ̀ ní rédíò àsọ̀rọ̀ má dé sí? Ẹ dùn omi. Ẹgbà sínú àbẹ́ ẹ̀gbá ẹ̀. Gbádùn. Àbí ìkan ṣe. لا تذهب. Ẹ ti dárò rẹ̀. Ẹ̀sìn náà wà rẹ̀. Bàbá ní bàbá rẹ̀ ti pa gbóró. Àwọn ẹ ti dárò rẹ̀, àbí lẹ́yìn ìgbẹ́kẹ̀ tó lọ. لا تذهب. Ọ̀bì tán, á yẹn dún eléyìí. ما لم تأتي بالخبر عن سيدي. Ẹ̀ẹ́dì ìgbọ́rọ̀ ìdí ìsàlàyé ọba tó ní nínú yìí. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Ó ìgbọ́dọ̀ ṣe bẹ̀rẹ̀ tán ní aláṣẹ gbọ́ ọ̀rọ̀. Ilé àwọn ọ̀dà sì wá sí. بالخبر عن A sì سيدي. kí ni mo bá ṣàlàyé ọba tó ní nínú yìí. ما لم تأتي Mo bá ṣàlàyé ẹni mo tẹ̀lé ẹni mo gbà fún yìí. بالخبر. Ẹjọ́ rẹ̀ ẹ gbọ́ kò jẹ́ ni. ما لم تأتي بالخبر عن سيدي. Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wa tún tó ní ẹ̀ gbé. Kí ni bàrà mọ̀ ní náírà sí? Inú kò láyà. فطلع النداء في الحال. Lẹ́ẹ̀kan náà, ó lóhùn àtàwọn màlẹ́kà méjì náà bá gbọ́ ohun kan ti sọ pé. هو عبدي فذهب. Fọ́sẹ̀ àbá wúwo àrùn ní ìmọ̀ ẹ̀dá àbá. Ọmọ ìwọ̀ba tún ọba àlékè ọlá fún ara rẹ̀ ló fi ṣe lórí àtàrí. Wúwo àrùn ní ẹrú mi ni gbogbo bàdé rántí mi. يا Fọ́sẹ̀ àbá ẹ máa lọ bílẹ̀. يا Nínú ọgbà náà lọ́wọ́. Ẹ máa wọlé wúlọ́ ẹ dà
dànù bẹ́ẹ̀ dànù ẹ̀dàbí. Ẹ̀gbọ́n ti bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n ti bẹ́ẹ̀. Ẹbí yẹn lẹ lórí ìgbọ́n rẹ̀ tó jáde ní ara yìí. Bàbá. Kílódé wọ́n ní ká táyà wò fún ọ. Táyà mọ́tò wò fún ọ lórí títì kílẹ̀ tẹ̀ ọ̀ma rẹ̀ abátẹ̀sẹ̀ ní ká. Nígbà táwọn ọ̀dọ́ ń wọ̀ dáa, wọ́n sọ́jọ́ ní adákìrú ọmọ àwọn dákìrọ̀. Àádẹ́lẹ́wọ̀n ájìrà dàásù ìmọ̀. Àádẹ́lẹ́wọ̀n mọ̀tòkúrà táwọn ájìrà dàásù ìmọ̀. Báwo wá ti bínú ni? Ó ní rántí ọlọ́pàá tó tọrùn dáadáa. Gbogbo tí dẹ́rù bàlẹ̀ láyé ló máa dẹ́rù ní wọ́n máa dẹ́rù bàlẹ̀. Tó bá pàdé ẹ̀ ẹ̀ máa sì máa bà. Tí wàá rí ìwà tọ́wọ́ wò wá dà. Ẹ̀yin àtúwò. Ojoojúmọ́ ni kódà àwọn ọmọ ṣéwù ni. Ẹ̀yin àtúwò. Àpáta wí jẹ, àṣìpá wá sí jẹ. Ẹ̀yin àtúwò. Ọlọ́kàn á bì yún. Ètò kan wá gẹ́gẹ́ ni wípé ṣé àárín ìwà tọ́wọ́ wò dàrú. The Lord of God, the Majesty,
Yusuf. Wọ́n á ṣe àmọ́tí ìdàbí ìlú gbọ́mọ̀. Ọlọ́mọ ìlú bàjẹ́ fún ọlá ẹ̀yẹ. Ọlọ́mọdé ní Muhammad. Ó gba àwọn nǹkan ní wọn, ọlọ́run ṣe wá lájẹmọ́nú fún wọn. Ẹ̀sán mi dáadáa. Àwọn ní wọ́n kọ́ bàbá àti ikú ọ̀tọ̀ ọlọ́run. Bàbá ọjà dáta tí a bá. Bàtà wà nílé ẹ̀kọ́ bàbá sọ̀rọ̀ tán fún mi níláyé. Àwọn lẹ́yìn kejì. Nígbà tí bàbá sọ fún mi, wọ́n bá gbọ́ lọ́dọ̀ bàbá wa báwo ni àwọn ìyá ìṣe bàbá ọlọ́run ẹ̀ bá. Ọjọ́ ẹlẹ́wà ẹ̀ bá lò. Àwọn náà sọ bẹ́ẹ̀ fún mi. Wọ́n ní Mósè nígbà táwọn lè kẹ́ nǹkan ló ṣẹlẹ̀ ìdílé ní nǹkan náà. Bàbá ẹ̀tọ́ yìí yóò. Ó tọ́jú ní o. Àmọ́ Nàìjíríà ọ̀rọ̀ tí wọ́n sọ ọmọ bẹ́ẹ̀ wí jáde. Bàbá èsì ọ̀rọ̀ ohun gbẹ̀gbẹ̀ ni bí ọ̀rọ̀ ohun gbẹ́jú ìwé yàrá mi. àwọn èèyàn ti mú báyìí ò tẹ́lẹ̀. Wọ́n ní bí má sọ pé ìlú lọ́wọ́ rárá ní ìlú lọ́wọ́ rárá ní 500,000. Ìlú lọ́wọ́ rárá nù. Àdáyé ìkànnà wa kàdé 500,000 kankan. Òkàtà ọ̀kan ò ní bẹ̀rẹ̀. Àwọn ẹni ọlọ́run ní. Ẹlẹ́mi anáwó tán ni àwọn tí ń wò. Kò nígbà tó bá ní Àwọn tí ń rówó rẹ̀. Àwọn ọmọ bàbá sọ bẹ́ẹ̀ fún mi Musa wọn. Bẹ́ẹ̀ni, wọ́n ti láti kí á máa sọ ọmọ mi jẹ́ wọn. Etí odò ní òkun wọ́n pẹ̀lú náà ní ìdádó nílẹ̀ kí. ìyájú. Lọ́nà ẹlẹ́kọ̀ọ́. Wọ́n wọlé káríwá wọn sì ẹ̀dá ìlú ọ̀nà wọ́n á bá wọn wọ ṣọ́ọ̀ṣì sẹ́sẹ̀ náà. Ó kú bí ọdún nínú ọdún tí ò pẹ́ tí wọ́n yà lẹ́yìn. Lọ́la wo wọ́n ti fi yà lẹ́yìn. Wọ́n lè fi 70 years lẹ́yìn. Orí ikú yóò. Ọ̀rọ̀ tó bá gbọ́ lẹ́nu mi sọ fún àwọn ọmọ. Ẹ̀rọ wà níbi yàrá mi. Ẹ̀rọ ìbá lówó lọ́wọ́ rárá. Dáadáa yóò wá pọ̀. Ìbá lówó mo ní 250,000 tí nǹkan tó ń fara gbá. Àwọn ẹni ọlọ́run ni ọlọ́run ní fi wọ́n lẹ̀ láyé. Àwọn tí wọ́n yí ní ẹ̀rọ lè tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀rọ lè ṣe àárín wọn àtọwọ́ yóò dáa ayé rẹ̀ ó dáa sáré rẹ̀ ó dáa lágbára kí ẹ̀rọ náà sùn ọ̀sán rẹ̀ nígbà.